ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé òun wá owó lọ ó pàdé iyì lọ́nà mébí bó o bá rí owó ọ̀hún tán iyì náà ló fi rà pàákìràkìtà nínú ayé mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá mo fẹ́ di ọlọ́rọ̀ mo fẹ́ ṣèyí mo fẹ́ ṣọ̀hún ṣé bí torí pé a fẹ́ jẹ mùdùnmúdùn tó ń bẹ nínú ayé ni bá a ti wá ń sáré sókè tá à ń sáré sódò yìí ayé tìka lára rẹ̀ ń wò wá ó fi wá ṣe yẹ̀yẹ́ nítorí pé ó mọ̀ pé a ò mú ohunkóhun wọ inú òun kéèyàn wá gbọ́n bí ifá kó mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ kò sí ẹnikẹ́ni tó máa mú ohunkóhun jáde nínú ayé nítorí náà mo fẹ́ kó o mọ̀ wípé ẹ̀bùn ńlá àti ọrọ̀ pàtàkì téèyàn lè ní nínú ayé yìí òun ni mímí ìmíyè bó bá wá jẹ́ wípé ìwọ ò rí ohun kankan láti tọ́ka sí nínú ọdún yìí gẹ́gẹ́ bí nǹkan àṣeyọrí rẹ má tàbùkù sí ẹlẹ́dàá rẹ o nítorí pé òun ni ò jẹ́ kí ọmọ aráyé kí wọ́n ti máa tọ́ka sí ojú olórí rẹ̀ Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ọ́ ṣe àmín.